ti bojú mọ̀mọ́ Rẹ̀mí Tinubu jẹ́. Wọ́n ti bojú màmá Rẹ̀mí Tinubu jẹ́. Wọ́n ní kì í ṣabiyamọ. Wọ́n ní màmá Tinubu, Rẹ̀mí Tinubu, wọ́n ní kò sí ní àwùjọ abiyamọ. Wọ́n ní àwùjọ abiyagba ni wọ́n wà. Wọ́n ní kò sí traces nǹkan tó ń jẹ́ abiyamọ lára wọn. Èyí lohun tí gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n fi ránṣẹ́ sí mọ̀mọ́ Tinubu. Tó bá jẹ́ northern part of Nigeria, ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ìwọ àtẹ̀mí ti mọ nǹkan tí màmá Rẹ̀mí Tinubu á ti dá lára ńbẹ̀ àti gbogbo Tinubu family. Owó wọn á ti gbé lọ́bẹ̀. Kí ni wọ́n ní tí gbé débẹ̀? Kódà màmá Rẹ̀mí Tinubu á ti gbé àwọn lára àwọn aides wọn á ti gbé wọn dìde láti lọ kí governor state yẹn àbí gbogbo ẹ̀ lẹ́ you know. Ó ṣàmọ́ bó ṣe máa ń ṣe náà. Ṣùgbọ́n nítorí pé ilẹ̀ Yorùbá ni sacrifice làwa jẹ́. Anybody tó bá ti pa wọ́n kọ́ pàdánù ẹ̀mí wọn ò jámọ́ kankan lọ́wọ́ wọn. Àrífín nǹkan tó fa àrífín láàárín àwọn ọmọ kóòtù àjíire gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá tá a wá di igbá àkólẹ̀ gbàǹtú ẹ̀yọ̀ lọ́wọ́ Tinubu family is what I don't really understand. Àbẹ̀yẹ̀ òwò ẹlẹ́nu lẹ̀kẹ̀wẹ̀ náà kọ́ gbogbo going to 3 weeks nísìn tí wọ́n ti kidnap àwọn ọmọ ní Ọ̀yọ́ state tí wọ́n gé orí Mr. Oyedokun. Ṣé inú ayé ni mọ̀mọ́ Rẹ̀mí Tinubu wà? No, mo doubt ẹ̀. Wọ́n yìí sùn wọn tí ì jí. Ṣé inú ayé ni wọ́n wà tó gé orí èèyàn live? Àwọn ọmọ òkókó ọmọ 3 years, ọmọ 2 years ó wà ńbẹ̀. Wọ́n yọ kíní sí wọn lára. Ṣé mọ̀mọ́ Rẹ̀mí Tinubu torí tẹ bá máa bọ́ síta tẹ wá sọ̀rọ̀ fún àtàdánù? Ẹ máa sọ fáwa wípé you are the mother of almost 300 children in Nigeria. Lára children yẹn ni wọ́n gé orí ẹ̀ lọ. Lára children yẹn ló wà captivity àwọn kidnapper. Mọ̀mọ́ rí nǹkan kan wí wọ́n wí kó all of a sudden ohun kàn dédé lọ lẹ́nu mọ̀mọ́ Rẹ̀mí Tinubu. Ẹ pẹ̀lẹ́. Nadia mama be this they no want another one ta. No be our mama be this Olúrẹ̀mí Tinubu ẹgbàsẹ́gbẹ̀. No be our mama be this o. Wọ́n ti bojú mọ̀mọ́ jẹ́. Ẹ wá gbọ́ nǹkan tó fit yín nìyẹn. This advice to Mrs. Olúrẹ̀mí Tinubu. You have not advocate for women. And you need women that will vote for your government. Mama Tinubu, don't like me. You are selfish. Mama Tinubu, you are selfish. Only you alone. I don't say you should like me, Mama. Don't like me at all. Because truth is always bitter. You have never advocated for women. You just say 10,000 march past women. For where? How many women have you empowered? Did you advocate for women to be in politics? How many women do you fight for to be in Senate, House of Reps, to be governor, even to be president? Mama, this is not the right way to do things. So later you said palliative to elevate poverty. Which poverty? You are increasing poverty. Nigeria need women. Those who vote for your husband, they be women. Not much men doesn't come out to vote. Mama Tinubu, change you. If you want your husband to win, better follow that step. I give you idea. Shubon, the honest truth, as God said, I should tell you, ma. A selfish, a motorized lemon. Yes. Just tell the women, come. You have to go and vote for my husband. Give them, appoint them, give them support. Youth, women, obìnrin, youth, give them support. But you are not advocating for women, no. It's only you. It's only you. It's only you. Ilé ayé tó lọ forever. Èyàn kò máa wà kúrò ń bẹ ẹjọ́ kan. Mama, do well so that they can write your name in the gold with golden pen. Mama, you dey beautiful now. Before you know they beautiful. Very well, my lord. Not everybody will like what I'm saying. Very well. Only few will like. Very well. Ẹ wo báyẹ̀ bójú màmá Rẹ̀mí Tinubu jẹ́ ṣé kò wọ́ ti ẹ̀yin èèyàn mi. Màmá, ẹ̀yin náà lè jẹ́ kí gbogbo wa máa sọ̀rọ̀ sí yín tá bá dé wá sọ̀rọ̀. Ẹni kan máa fọlọ́pàá gbé wa. Ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin dẹ̀ ẹ̀dẹ̀ wùwá rẹ̀ yìí báyìí sí. Ẹ jọ̀ọ́, tó bá sọ wípé abiyamọ lélẹ̀, abiyagba lélẹ̀. Ẹ jọ̀ọ́, ibo ni màmá Rẹ̀mí Tinubu belong sí, ṣábíyamọ ni àbábíyagba. Torí situation yìí ti ṣẹlẹ̀ rí nígbà ayé Shibogers during the Jonathan regime. Gbogbo wa la rí. Abẹ́tíyá sáré gbàgbé ní ẹ̀yin ọmọ ìran mi torí ẹ̀ kí pẹ́ gbàgbé nǹkan.
mama yẹn tara mama patient Jonathan na only you waka come. Ó bú sẹ́kún, ó barajé, ó tara, ó ní gbogbo yín ìkàtà ẹ̀wù yìí kò dáa. Bọ̀ mama Rẹ̀mí Tinubu, àwọ̀ ọ̀dájú lẹ́yìn ṣe ń ti yín kó omi kan ò lè bọ́ ń bẹ̀ níbo sómi wà ń bẹ̀ ní ọ̀tẹ̀ gbé. Àwọ̀ ọ̀dájú lẹ́yìn ṣe ṣábíyẹ́mọ́ ṣe bẹ́yìn ṣe ń ṣe ìmọ̀mọ́ Rẹ̀mí Tinubu torí ta bá wí bẹ́ẹ̀ sí ẹni kan lọ arrest wa. On your behalf, mama chief mama Rẹ̀mí Tinubu, your shame dey shame gbogbo àwọn ọmọ obìnrin ilẹ̀ Yorùbá tá a wà lókè òkun àti inú Nàìjíríà. You dey disgrace us, you are disgracing us as a woman. Kí ló dé tó wà lé kókókó lára yín nígbà tí ó ṣe pé owó yín náà ní ẹmú lè ṣe owó ìjọba ni. Mo pariwo láti ìgbà tẹ́ ti débẹ̀ 2023 ẹ ti ẹ̀gbá sáìdì kan mú ṣé àwọn aboyún ni aláboyún lẹ fẹ́ tọ́jú ni ṣé àwọn arúgbó ni ẹ fẹ́ mú ni àbí àwọn ọmọ kéékèèké a mọ̀ wípé ẹ ti fi àwọn ìyálọ́jà ẹ ti fi lé stepdaughter yín lọ́wọ́ kò wá síbi kankan tó ti jàǹfààní yín. Kò sí sáìdì Oǹdó, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́, Lagos yín gan tẹ́lẹ̀ sọ di property ẹ̀yin àtọkọ yín. Wọ́n hàn lábẹ́ wọ́n ní ìwà tẹ́ ẹ wù lórí ọ̀rọ̀ election tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo wọn ti kọjú ogun síra wọn. Láìpẹ́ láì jìnnà sí ẹ ṣàrí bọ́ ṣe para wọn dànù some years ní last year àìmọye obìnrin ló kú tán para wọn politically. Láìpẹ́ nísìn wọ́n á bẹ̀rẹ̀ sí ní tún máa para wọn again spiritually and physically. Ẹ bá yé jẹ́ ẹ̀bọ̀rún ṣe jẹ́ kò síbi tẹ́ ti wá tẹ́ dùn tẹ́ yan. Ṣé ti rí nǹkan tí bàbá yẹn sọ? Wọ́n ní wọn wá tọrọ owó lọ́wọ́ yín, àwa náà gbé gbádọ́dọ̀ yín, àwa tọrọ rẹ́sì sínú pléètì wa o. Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ṣì ń bẹ, àwa lè ṣe wàhálà, a lè ṣiṣẹ́ àṣìírò oúnjẹ jẹ, àwa ò wá tọrọ rẹ́sì kọ́ọ̀pù rẹ́sì lọ́dọ̀ yín o, àdẹ̀ tọrọ ẹran díndín báyìí o lọ́wọ́ yín o. Òótọ́ ọ̀rọ̀ láníkà bá yín sọ ni o. You are shaming us. Mama Rẹ̀mí Tinubu, kí ló dé? Ọ̀rọ̀ òde ń wo ọ̀rọ̀ kì í dùn yín. Ọ̀rọ̀ kì í dùn yín, mi ò ro omi á jáde lójú ti yín, ṣómi wà ń bẹ̀ ṣèbí tómi bá wà ń bẹ̀ lákán lẹ́yìn wo. Bó bá já yín lẹ́ẹ̀kan náà gan bóyá wà yín kò lè dùn yín bí tẹ́ dájú dé ọ̀dájú abíyágbá. Ẹ súnmọ́ abíyágbá ó jìnnà sábíyámọ́. Mama Rẹ̀mí Tinubu súnmọ́ abíyágbá ó jìnnà sábíyámọ́. Wọ́n gé orí mi sọ Oyèdòkun lọ dènà ilé ni ẹ̀ tí ì rí nǹkan kan wí kó. Tó bá jẹ́ northern part of Nigeria, àwa mọ̀ ẹ ti gbé àwọn éèdì yín ó ti débẹ̀ yìí. Ẹ ti kówó lọ èlé tán náà béèrè 1 billion yìí èmi personally mi ò lọ́wọ́ sí wípé kí wọ́n sanwó. Ilẹ̀ Yorùbá bá a bá ṣe máa gba àwọn pípù yìí live jáde òní kẹjẹ ká mú gbọ́. Ṣé ní tó bá fi lè lọ gbé 1 billion fún àwọn pípù yìí gbogbo anybody tó bá ti gbé ní the rest of Yorùbá land export owó tó máa demand nìyẹn wọ́n á dẹ̀ máa gba salary lọ. Ẹ jẹ́ ká fi wèrè pátì wèrè. Yes, àsìkò tá a wà yìí mo rí i pé VDM bọ́ síta ó ní pé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá lọ kó 1 billion sílẹ̀ kọ́ dẹ̀ máa san sálárì fáwọn tẹ́rọ́rìsì tó jí àwọn pípù yẹn gbé wípé òun máa rẹ́sì GoFundMe. Ẹ ti dá nǹkan rú, ẹ ti bà nǹkan jẹ́. Ẹ má tiẹ̀ jẹ́ ká mú option. Àìmọye yín lẹ ti pè mí for real. Ẹ pè mí ẹni pé ká gbé GoFundMe kalẹ̀. Ẹ wo ṣé ẹ fẹ́ máa dáwọ́ for the rest of your life. Tá a bá fi lè bẹ̀rẹ̀ 1 billion tó bá fi lè lọ san bó bá gbé ẹdìyẹ yín lásán wá gba 2 billion. Ẹ má rò pé 1 billion náà dẹ̀ máa gbà mọ́ o. Wọ́n á máa gba bí kò máa demand fún 2 billion 5 billion 10 billion tó bá pẹ́ wọ́n sọ di trillion. Ẹ jẹ́ kí gbogbo wa jọ mọ̀ nǹkan tá à ń ṣe. Lótìtọ́ ni gbogbo wa kò séyàn kankan tínú ẹ̀ dùn lórí situation táwọn people yẹn wà bẹ́yìn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá option míì. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin youth ilẹ̀ Yorùbá àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ àwọnú gbó lọ. Ẹ jẹ́ ká dìde gbogbo ẹ̀yin wèrè brothers tẹ́ bọ́sọ̀ láyé ẹ̀yin bàbá òfò alágbádá ọ̀ràn tẹ́lẹ̀ lóògùn ògùn pọ̀ kò sẹ́ni tó lóògùn tó yín lẹ̀ Yorùbá àti nídìí ògùn yẹn. Gbogbo ẹ̀yin ṣífù imam ẹ̀yin ṣéìkì gbogbo ẹ̀yin oníwàásí ọ̀ràn online mọ oníṣàríà ìwọ a máa ṣe ṣàríà ṣáá ni. Gbogbo yín tí ẹ bá bọ́ sínú igbó ká ẹ gbé ọ̀pá ní ká ẹ lọ kó àwọn ọmọ yẹn wá àrá máa pa yín. Gbogbo ẹ̀yin dadi jíò fún àtàdánù ẹ̀yin mọ́mí jíò prophet ọ̀sán ọ̀ràn ẹ̀yin prophetess olóbùkún mẹ́mí online tẹ́ ẹ̀ ń yé revision orí burúkú tí gbogbo yín ò bá wọnú gbó lọ kẹ́ ẹ lọ ṣe kí ni kẹ́ ẹ lọ gba àwọn pípù yẹn wá ẹ fẹ́ ṣẹ̀sìn báyìí. Àsìkò ti tó tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀sìn ìjọ ò mọ̀ wípé oríṣi ogun mẹ́ta ló ń ja ìran Yorùbá. Ṣé ẹ rí ti ogun Fúlàní? Tí a bá lè kọ́ńkà ogun mẹ́ta yìí ti Fúlàní kékeré ni. Oríṣi ogun mẹ́ta tó ń ja ìran Yorùbá lélẹ̀. Religious ogun ẹ̀sìn ó ń jà wá.
ogun àwọn ọba àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti gbàbọ̀dẹ̀ gbogbo wọ́n ti gbàbọ̀dẹ̀ wọn ní kò sí ìwúlò ọba mọ́ nílẹ̀